Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Generation,
lérò ní o pátá gbogbo ẹsẹ̀ bọ́sà tó ní tìlú òun ti wá àkọ́rọ́ ló gbà tó fi bá fọ́ọ̀kì tó ti ẹ̀rọ ní gbogbo yìí tí mo lè tọ́ nípa abẹ́lé rẹ̀ mo lè tọ́ ìpé wọn níbi ilé mi yó mo lè tọ́ sí ilé mi níbi ìwé ẹ̀mí yó lọ sí ìṣòwò. mo débi olórí wọn ní kí n kọrin ọmọ náà dọ́gba ọ̀tún mo bá pẹ̀lú ọmọ ìkìlì mo kọrin ọmọ mo ní oníjà lọ́ọ̀bọ oníjà lọ́ọ̀bọ nínú mi. Oníjà lọ. Thank you very much. Thank you very much. My name is Babati. Ẹ bá fún Babati látẹ̀wọ́ tó rinlẹ̀. Mo ti ní tí n bá ti ní Pasuma ń sìn. Màá sọ fún pé kó múra síṣẹ́ dáadáa o. Kó má jáfara o. Babati ti ń bọ̀ lẹ́yìn o. Ẹ bá mi fún Babati comedian látẹ̀wọ́ tó lárinrin. Ẹ ṣeun. Paso Poli ló máa kọrin fún wa nísìn. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here written Gboah TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if you have a big show coming up, any event, you can call us.